ẹ̀yin lólùfẹ́ Agogo Ayo akínyìn káàbọ̀ sábàlá yìí lórí ètò Agogo Ayo fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Ẹ gbọ́ kókó ìròyìn tí a ní fún yín. IYKE pinnu láti fi iléeṣẹ́ NOLLYWOOD sílẹ̀. NUELLA NJUBIGBO fífẹ́ hàn sí ọkọ rẹ̀ tuntun. Ọmọ ọdún 21 kẹ́kọ̀ọ́ gboyè ìṣègùn níléèwé gíga tìpínlẹ̀ Èkó. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Òṣèré NOLLYWOOD YKE ti sọ wípé òun ò ní ṣeré sinimá níléeṣẹ́ NOLLYWOOD mọ́ nítorí pé àwọn eré sinimá tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kò dùn tó, kò lọ́gbọ́n lórí tó, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń mọ òpin rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àti wípé ìṣọwọ́kọ ìtàn wọn náà kò dára tó. Jim ṣàlàyé wípé òun máa ń ṣe eré sinimá 38 lọ́dọọdún tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe lòun ní láti tún èrò ara òun pa ní àkókò kan. Ó ní ohun tó dùn òun jù ni wípé àwọn eléré sinimá kò tiẹ̀ mọ̀ nípa eléyìí tó kéré jùlọ nínú ẹ̀tọ́ wọn, àti pé níṣe ni ìwọ̀nba àwọn tó mọ̀ ọ́ tó sì jàgùdù láti gbà á lọ́dọ̀ ìjọba ń bára wọn jà tí wọ́n sì ń ro ọ̀nà tí wọn yóò fi kó owó náà jẹ. Jim tó kó lọ sórílẹ̀-èdè Ghana tó sì ti ń ya ètò orí móhùnmáwòrán rẹ̀ IYKE Unscripted náà sọ wípé àwọn eré sinimá NOLLYWOOD kò fún òun ní àròjinlẹ̀ tó, òun ò sì fẹ́ bá wọn lọ́wọ́ sí ìwà ìbàjẹ́ tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ náà. Òṣèrébìnrin NOLLYWOOD tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó NUELLA NJUBIGBO Chikere ń jẹ ìgbádùn ìgbéyàwó rẹ̀ tuntun pẹ̀lú alákòóso eré Chidi Chikere tó fi ìyàwó rẹ̀ àná Sophia sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkùnrin 3. Látìgbà tó ti wá ṣe ìgbéyàwó ni NUELLA ti ń fi ojoojúmọ́ sọ̀rọ̀ nípa ìfẹ́ tó ní sí ọkọ rẹ̀ àti bí ohunkóhun tàbí ènìyàn kẹ́nìyàn ò ṣe lè gbà á lọ́wọ́ òun. Níṣe ni ó ń fi ojoojúmọ́ gba orí ẹ̀rọ ayélujára lọ láti ṣe àfihàn àwòrán àwọn méjèèjì ní oríṣiríṣi ọ̀nà. Ó tún gba orí ẹ̀rọ ayélujára Twitter rẹ̀ lọ lẹ́nu lọ́lọ́ yìí láti kọ̀wé sí Chidi wípé òun ní ọkọ òun, ààyò ọkàn òun, olólùfẹ́ òun àti ọ̀rẹ́ òun títí láéláé. Láìpẹ́ yìí ni Mariam Ọpẹ́yẹmí Rájí tó jẹ́ ọmọ ọdún 21 parí ètò ẹ̀kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìṣègùn níléèwé gíga tìpínlẹ̀ Èkó tó kéré jùlọ lọ́jọ́ orí. Àwọn òbí, ẹbí àti ọ̀rẹ́ pèsè nínú oṣù kẹfà ọdún yìí láti bá a yọ̀. Mariam ti ṣàlàyé wípé ìdùnnú bàbá òun ni láti di oníṣègùn òyìnbó, ṣùgbọ́n tó jẹ́ pé ó jẹ́ Ọlọ́run nípè nígbà tóun wà ní ọmọ ọdún 8. Mariam ní gbogbo àwọn tó yí òun ká, pàápàá jùlọ ìyá òun ló ràn òun lọ́wọ́ láti jẹ́ ohun tóun fẹ́ jẹ́, àti wípé bó tilẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ náà kò rọrùn rárá, ìyá òun mú òun dúró ṣinṣin nínú rẹ̀. Mariam parí ẹ̀kọ́ iléèwé girama rẹ̀ láìpẹ́ rárá, ó sì ríwé ìgbaniwọlé sílé ẹ̀kọ́ ṣègùn níléèwé gíga tìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọmọ ọdún 15. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. YKE pinnu láti fi iléeṣẹ́ NOLLYWOOD sílẹ̀. NUELLA NJUBIGBO fífẹ́ hàn sí ọkọ rẹ̀ tuntun. Ọmọ ọdún 21 kẹ́kọ̀ọ́ gboyè ìṣègùn níléèwé gíga tìpínlẹ̀ Èkó. Àìgbà lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú. Ẹ máa bá wa kálọ.